Ọlọ́run fọwọ́ lẹ́rán o. Ọrọ̀ ajé wa dorí kodò máa lọ́wọ́. Dorí kodò Ọlọ́run fọwọ́ lẹ́rán. A ti á ṣe yìí sí látòkè tó fi dé pilẹ̀. Oró burúkú nu wa òjòrò ajé wọ́n dúró rẹ̀. Bẹ́ẹ̀ni o. Ìjẹkújẹ tèmi nìkan. Àìlétò tó gún mọ́ òjòrò ajé wọ́n dúró rẹ̀. Bẹ́ẹ̀ni. Nílùú àfimí àwọn ọ̀mọ̀wé mètò nípa ètò ọrọ̀ ajé pọ̀. Ìbò wọn wà. Òkú àlàyé lọ́pọ̀lọpọ̀ wọn ti kú. Wọ́n ń bẹ láyé wọn ò sì wúlò. Onírúurú fọ́múlà mẹ́tọ̀dù lóníranran àyànlò àyànbọ̀ òfojọ́ kejì ọjà ni àwọn ọ̀jọ̀gbọ́n orí gègé wọn ò fi gègé wọn kọ̀ nǹkan lé fún mẹ̀kúnnù bí epo rọ̀bì bá gbówó lórí tí ò ṣeé rà tọ́jà àtòkèrè wá di mí eégún tí ò ṣeé tọ́ tí dọ́là dánmọ́ owó lágbẹ̀rẹ̀ tí ò ṣeé gbé tàlábì léèrè ọ̀rọ̀ àwọn political businessmen ẹ̀jẹ̀ abiléèrè ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àtàwọn kò ságbé kò là kò ságbé tí ò fẹ́ mẹ̀kúnnù ó jèèyàn láyé àwọn tó wà ń di dọ́là àwọn náà ní bẹ́ńdì epo rọ̀bì o nínú ọ̀wọ́n gógó epo rọ̀bì àti dọ́là tó wọ̀n yìí làwọn kan ti ń sọlá láéláé o ò ní fẹ́ kí dọ́là ó dẹ̀ owó tó yẹ kí Nàìjíríà ó fi sọ̀rọ̀ ajé ebókè òkun náà ń kó lọ àwọn dẹ̀dẹ̀rìn akíndandání amukun mẹ́kọ̀ ọ̀dẹ̀ aláìlóye tí ò sí òkú kẹ́kọ̀ọ́ lára jogun omi ìjó òní àbàdánù àsìkò tó yẹ ọmọ gbádùn ọ̀rọ̀ tó fèrè kójọ ikú wọlé ọmọ lórí òkú lọ àwọn ẹṣin èrè kan nù wọn làwọn ọmọ àwọn làwọn ń kọ̀rọ̀ ọ̀dọ́ fún orí asúpò níjọkùnrin yín ó yé omijé ojú tálákà yóò di kànga àbànújẹ́ sínú ayé yín bẹ́ẹ̀ bá yí padà tá ń sọ fọ́pọ̀nù olóṣèlú pé ọmọ rẹ̀ ní ó jogún ẹ̀ àbáláwo kan ti dífá fún ọ pé ó kọ̀ máa yé àti èrè ń kọ̀rọ̀ jọ láì mẹ́ni tí ó lò ọ̀rọ̀ tó dini lójú Nàìjíríà ń wa kókò ré pofọ̀ ṣé Nàìjíríà ò sì lè dé pofọ̀ nítòótọ́ àbáwo òbílẹ̀ jẹ́ alágbára kan náà ti lọ kọ́ bí ẹbù fọkù sókè òkun wọ́n gbé korọ̀bì wá jáde lówó bẹ́ńtẹ́ wọ́n ń dá padà fún wa lówó gẹ́gẹ́ bí wọ́n bá tó gbé korọ̀bì ọ̀hún dé lówó gọbẹ àwọn kàìdátàjọ́ gbàgbó lé wọn ò ní dépò ọ̀wọ́n kárílé kọ́ kárí òkun bébí inú kòtò ni wọ́n ti epo ọ̀hún mọ́ kí wọ́n lè fowó lé àwọn ń lé epo tí wọ́n sì wùwà kàyé ará ṣọ́ọ̀ṣì wa ọmọ mọ́sálásí wa ni wọ́n ìbáwọn là fi ń joyè ẹ̀sìn ńlé ẹ̀sìn à ń gbàdé kàrámọ̀ ẹ̀sìn lé wọn lórí àfẹ́ wọn kú torí wọ́n ń gbówó lẹ̀ fún sẹ́ẹ̀sìn a sì tún gbàdúrà kíkú oró pa àwọn tí ń da Nàìjíríà láàmú èmi lẹ fẹ́ kọba òjò ṣe ìwà wa ìrònú wa ń takò àdúrà tá à ń gbà àdúrà wa gan ń takora wọn ọlọ́wà fọwọ́ lẹ́rán òun òye ọmọ Nàìjí bí kò bá gbówó lórí àwọn dẹ́rẹ́bà ó fowó lówó ọkọ̀ èmi ò bú wọn o torí tí wọ́n rà ni wọ́n ń tà bí kò bá sì dínwó ń kọ́ àwọn awakọ̀ ò ní dínwó ọkọ̀ mọ́ o ọmọ agboolé wa sì làwọn awakọ̀ yìí náà bọ́lá ń bọ̀ wá gbàdúrà wa àdúrà àgbàlágùn tá à ń gbà lórí Nàìjíríà tẹ́ ti mọ iye àwọn ọmọ agboolé yín tí ó lọ sí i family member yín tí ń kó jẹnẹrétọ̀ wọlé látòkè òkun ẹ̀sọ́ mi só gbàdúrà kí náà ọbọ̀ ojú oore.